ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò yìí. Ẹ̀yin tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, ẹ bá mi pín fídíò yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ pín fídíò yìí sẹ́, ẹ jẹ́ kó dé àwọn ibi tó yẹ kó dé. Àwọn kan sunkún pè mí báyìí àwọn èèyàn wa tó wà ní Libya, ọ̀nà mi ti gbé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ lébi. Wọ́n ní kó dẹ̀ tó di èyí yìí, wọ́n ní ìyà táwọn ń jẹ ní Libya pé kódà ó kọjá àfẹnusọ. Wọ́n ní oríṣiríṣi ìyà ló ń jẹ àwọn ní Libya. Àwọn tó pè mí láti Libya lénìí wọ́n fẹ́ wọ 5. wọ́n sọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìjà, ẹ bá mi pín fídíò yìí. Ẹ mọ̀ bí tẹ́ máa pín dé, ẹ bẹ̀rẹ̀ sí tag àwọn government official. Ara àwọn nǹkan tí a sọ lélẹ́yìí, tí a sọ wípé ara nǹkan tá a torí ẹ̀ tá fi sọ pé a fẹ́ dá dúró lélẹ́yìí. Ẹ̀yin náà ẹ wò nísìnyí báyìí, àwọn èèyàn ti ń ariwo yẹn ti ń kàn láti bí àbí ọ̀sẹ̀ kan nísìnyí. Ṣùgbọ́n tèmi gbọ́ ọ̀fíṣíálì tí wọ́n pè mí èní yìí ni wọ́n lójó tó rọ̀ lédè ní Libya. Wọ́n ní iye èèyàn tó palẹ̀ mọ́ pé wọ́n lè kà. Ní òjò fẹ́ kàn wá, ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tí wọ́n ní stop now. Ọ̀nà àwọn ọmọ Yorùbá tó ní ẹ gbé lọ léni kábíyèsí sísítà mi Joyce ẹ bá wa rìpọ́ọ̀sì ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá náà ẹ máa bá wa pín. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ní Libya bẹ́ẹ̀ yẹn, wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tó ní gbé lọ lẹ́yìn, wọ́n ní kò ṣe kékeré. Ara ìdí táwa ṣe ń pariwo rèé torí pé àfẹ́ jẹ́ kí àwọn jẹ àwọn èèyàn wa mọ́. Ìyá mi Joyce mo jẹ́rìí yín. Ẹ̀yin náà ẹ wò ó, ní ìlú tó lọ́ba tó níjòyè, mo ti sọ fún wa láàárọ̀, mo ní ìdí tí a ṣe ń ráwọn ọmọ Nàìjíríà tí wọ́n lọ káàkiri unemployment, gbogbo ìjà ẹ̀sìn tẹ́rí. Mo sọ́nu fídíò tí mo ṣe láàárọ̀, ẹ̀yin tẹ́bà tí wò kẹ́ lọ wò àìdá lórí YouTube channel mi ọ̀kẹ́ wá wò lórí Facebook yìí náà Masbi TV, kẹ́lẹ̀ follow backup page mi Masbi TV 5. Ẹ lọ wo báwọn ọmọ Yorùbá ṣe ń kú túẹ́ nílùú Libya. Àwa ọmọ aládé táwa ń jẹ gungun kò jẹ́ kó rí báyìí. Ẹ̀yin bàbá ẹ wá nǹkan ṣe sí i. Tó bá dàbí wọn evidence wà bíbáyìí. Apart from àwọn tó pè mí, màá fi nǹkan tí BBC gbé ní èyí ní tí wọ́n gbé nísìnyí kò tí wọ 20 minutes. Wọ́n ní yàtọ̀ sí àwọn tó bá omi lọ, èèyàn 10,000 ló ti di àwátì. Kábíyèsí Elédùmarè, yàtọ̀ sáwọn tó mi gbé lọ tí wọ́n rò òkú wọn, wọ́n ní èèyàn 10,000 ló ti di àwátì. Ọmọ Yorùbá, ẹ má jà máa fi àjẹra wa. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kájọ pawọ́pọ̀, kájọ gba kí àjọ gba ilẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ pawọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho, ẹ pawọ́pọ̀ pẹ̀lú bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè. Bàbá yìí tí wọ́n jáde nítorí àpò ara wọn. Àwa ọmọdé tẹ̀rí tí a jáde tán yìí náà, a ò jáde nítorí àpò ara wa, a jáde nítorí ọjọ́ iwájú wa àti ọjọ́ iwájú àwọn ọmọ tí àwa náà máa bí. Ó ti pẹ́ àtìgbà tí Gaddafi ti kú ní Libya àti di no-go area ló ti jẹ́ wípé ẹni tó bá máa lọ sí Libya á gbanugbó lọ ni. Tó bá dẹ̀ tí wá gbanugbó lọ tán, chances of being alive ọmọ Yorùbá tó bá wà ní Libya 50-50 ni. Torí ìlú tí wọ́n ti ń fojoojúmọ́ jà tó ń tàbọn pípà tó bá ń ta bisikíìtì ni. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin ìjọba wa, ẹ bá wa kó àwọn èèyàn wa kúrò ní Libya. Ẹ jọ̀ọ́ nítorí mo fi Ọlọ́run bẹ̀ yín. Tó bá dàbí ẹ lọ wo BBC, tẹ́ bá lọ wo àwọn tó ń jìyà jù ní gbogbo àgbáyé,
tó bá sọ pé àwọn ọmọ Nàìjíríà kan jẹ̀yà ní gbogbo àgbáyé àwa Yorùbá àti Ìgbò ni àwọn Fúlàní ń jẹ̀yà ni tí Fúlàní bá lọ sí lóyìnbó nínú kó lọ kàwé tàbí kó lọ gbádùn gbogbo nǹkan yìí láwàárò papọ̀ tá fi sọ wípé kàkà kíkú má jẹ ṣèṣe á fi ṣàwádànù kàkà ká máa kú bí ewúrẹ́ ó kúkú pè ká dìde ká béèrè fún ẹ̀tọ́ wa in a peaceful way. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ àwọn bàbá ńlá bàbá yín ọ̀wòrán ọmọ yín ni wá gbogbo nǹkan tí bàbá wa ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo nǹkan tí bàbá yìí rí nìyí tí wọ́n fi dìde gá pèsè ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró ẹ̀yin náà ibùgbọ́n kan apart from pé omi gbé àwọn èèyàn ó gbé àwọn Yorùbá lọ ní Libya ẹ lọ ẹ̀yin tẹ́ bá ń wò mí tó bá jẹ́ ọmọ pàtó máa jáṣẹ́ mi ẹ lọ wo ṣẹ́ táwọn ọmọ wa tí wọ́n ṣe ní Libya ilẹ̀ ṣe èrè Arab country ni ọmọ ọ̀dọ̀ bí kọ́ kò gbé arúgbó kí wọ́n kò gbé ọmọdé tó bá tún mú wọn bá kọ́ máa ń máa tírìtì wọn ni ẹ lọ wò kọ́ ojú àwọn ọmọ wa tí ojú àwọn ọmọ wa àwọn àǹtí wa àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa ẹ lọ wò kọ́ tójú wọn rí nílùú òyìnbó. Kí ló fà á tí wọ́n lè ókè ẹ wo ìgbésẹ̀ kan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé ẹnujọ́ mẹ́ta yìí wọ́n lọ sí India wọ́n lọ bá investor kan tó wà ní India wọ́n bẹ̀ pé kó wá invest sí Nàìjíríà being a trillionaire in dollars àìmọye ọmọ Yorùbá tó lówó ju bàbá yẹn lọ but they will never come because ọmọ pé Nigeria is not running a good economy. One, kò sí security ẹni tó bá dọ́mọ Nàìjíríà kí wọ́n àwọn àtàwà nílé nísìn 50-50 ní àti ní lọ́kàn pé 50-50 pé níjọ́ tọ́lọ́ bá dé ó dé náà nìyẹn. Ẹ jọ̀ọ́ má jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́. Òun ni mo sọ ní last program tí mo ṣe tí mo ń pariwo fáwọn àfáà pé ọjọ́ iwájú wa ni wọ́n fi ń ṣe èyí ọjọ́ iwájú wa ni wọ́n dọ́gbọ́n fẹ́ ṣèbàjẹ́ yìí. Tẹ́ bá lọ sí China nìsín kẹ̀rẹ́ àwọn ọmọ ọdún mẹ́rin ọkọ ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́fà tí wọ́n ti ń build drone kó dàgbà jù 10 years àwọn ọmọ kékèké ni wọ́n ń ṣe handset dáńlóyè ni wọ́n ń ṣe drone but ọmọ tiwa láti kékeré wọ́n á ti lọ jù wọ́n sílé kéwú. Mo máa ń sọ fáwọn èèyàn pé kéwú èdè Arabic ni Yorùbá lè dé tiwa wá ní kọ́ ọmọ tó yẹ kẹ́ fi sẹ́nu kọ́ṣẹ́ tàbí kó wà ní skul wá lọ fi sílé tó kó lọ máa kéde elédè nígbà tí a lè ka everything ní Yorùbá Arab oh my goodness ẹ lọ ṣẹfẹ́ tí àyà tó ń jẹ́ àwọn èèyàn wa ní Libya lọ́wọ́ báyìí ẹ jọ̀ọ́ instead of tí àwọn ọmọ Yorùbá kò máa kúkú ẹ̀sìn kiri àgbáyé ṣe jẹ́ ká máa lọ ẹ jọ̀ọ́ abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n kàwọn kọ̀ọ̀kan síta fún yín. President Bola Ahmed Tinubu went to India to bring in investors to Nigeria. It's a good thing. President Bola Ahmed Tinubu wọ́n lọ sí ìlú India wọ́n lọ bá investor kan pé kó wá invest sí Nigeria. It is a good thing. Tẹ́yìn bá wọn economy yẹn dáadáa ẹni tẹ́ lọ báyẹn náà gbọ́n á máa wò pé káàkiri sọ pé wọ́n ṣe ní 4 years to 8 years pé bàbá wa Bola Ahmed Tinubu pé wọ́n ṣe dáadáa ẹni tó ó ṣọ́ọ̀díwájú Ọlọ́run pé tàbá tí gba ìbánisọ̀ títí ni mo bá kúrò ńbẹ̀ Fúlàní ló ń bọ̀. And they knew what everybody knows what these people are up to. Wọ́n mọ̀ nǹkan tó máa ń ṣe tó bá wà ní power. A lot of youth in Abuja ṣe iná ti gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ ní Abuja lè ní nǹkan tó ṣẹlẹ̀ ní Abuja. A lot of youth in Abuja today
fighting for National Union Road Transport Workers. Wọ́n ní wọ́n kó wọn lọ látẹ̀kù mi ìfẹ́ dárúkọ anybody ṣùgbọ́n èèyàn tí wọ́n mọ àwọn tá à ń sọ wọ́n kó wọn lọ látẹ̀kù wọ́n mobilize wọn lọ sí Àbújá láti lọ jà gẹ́gẹ́ bí nǹkan tí a rí lórí pépà. Wọ́n ní àwọn ọlọ́pàá wá ń shoot sporadically láti lè fi settle nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn youth tó jẹ́ tí mo mọ̀ dájúdájú pé they have a bright future. Àwọn youth tó jẹ́ kó máa produce sí community. Àwọn youth tó jẹ́ kó wúlò fún community wọn, tó yẹ kó wúlò fún ilẹ̀ Yorùbá as a whole. À ń pa kárí àwọn with poverty. Àwọn control wọn with poverty, just like I said earlier today. Gbogbo àwọn nǹkan yìí kò dáa. Kò dáa. Ṣèbẹ́ rí nǹkan tí mo sọ fún yín tí mo kà jáde ọmọbìnrin kan tó jẹ́ rìpọ́tà tó jẹ́ ọmọ South Korea. Ó ní kọ́ńtírì àwọn ò ní resources kankan. Omi táwọn mú gan káwọn import ẹ̀ ní neighboring country ni. And they have the largest refinery in the world, in the whole world. Kò sí country tó ní refinery tí wọ́n ní. Ọ̀nà àwọn máa wá ra crude oil lọ́wọ́ Nàìjíríà káwọn máa refine ní àwọn tó wà tà fún wa padà. Kí ló ṣẹlẹ̀ táwọn ò lè ní refinery tiwa? Tí refinery mẹ́rin bá bẹ̀rẹ̀ sí ní bá ṣe ní state mẹ́jọ ní ilẹ̀ Yorùbá ta ní 35 plus FCT 36 states ní Nàìjíríà. Imagine kí refinery bí mẹ́jọ tàbí mẹ́wàá kó wá active ní Nàìjíríà kó máa ṣiṣẹ́. Ẹ sọ fún mi ta lè fífẹ́ pátá nìyá fẹ́ jẹ. Wọ́n yẹ employment tí yẹn nìkan máa create. Ẹ jọ̀ọ́, let's do something to eat. Àìmọye àwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n ní yàrá ìyá owó lọ́wọ́ but they are not convenient. Wọ́n ní ever wá invest sí Nàìjíríà. Tí Nàìjíríà bá ṣì wà ní situation tó wà yìí, ta ló máa fẹ́ fi owó ẹ̀ jóná? Kò sẹ́ni tó máa fẹ́ owó tó jẹ́ ìyà kó tó rí, kò sẹ́ni tó máa fẹ́ da owó yẹn rù sómi. A dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n rẹ́dí àti invest tí ìlú bá da, but ìgbà tí ìlú ò da kí ló fẹ́ ṣe? Tí ìlú bá da, àwa kọ́ la máa lọ pé investor ló máa wá ló máa bẹ̀ wá fáwọn fẹ́ invest. We know if you are trying to be different. Àwa mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ ní àjẹ́dá tó dáa, but kò ní work because the foundation of Nigeria is on force. Ìlú tí olóòótọ́ ti máa ń jẹ̀bi, ìlú tí ẹlẹ́ẹ̀bi ti máa ń jàre. So ìlú tí ó bá ti wà, tí ó bá ti sí unemployment, tí ó sì security, ìlú yẹn kò lè tò. Yoruba people in Libya cried out as they were drowned by water. Omi gbé wọn lọ ṣeréṣeré ni. Àìmọye ọmọ Yorùbá tó yẹ kó ti bómi lọ. Ṣèbẹ́ gbọ́kàn tí mo kà látòrí BBC, more than 10,000 people ni wọ́n ti miss. Táwọn ẹ̀rẹ̀ ìsunkún kájọ kí a bá wọn pariwo síta kí ìjọba Nàìjíríà kìnnìkan. Ẹ jọ̀ọ́, ẹ bá wa pín programu kó lọ viral. Most of them that run to Libya is for survival. Tẹ́ bá bí ẹlòmíì pé kí ló fà á tó fi gba forest tó gba gbogbo ẹ̀ tó fi lọ sílùú Libya, á jẹ́ kó máa yẹ pé àtijọ́ àti mú ní ẹ̀yẹ̀kọ́ ní èèyàn tó máa ń kú sọ́nà. Kò sí trip tó lọ sí Libya àti kọ̀ọ̀kan ní kú nu wọn. Ẹ lọ confam inú desert kẹwọn kò ní ààyè ó máa pa mí jẹ́ nu wọn. Ìmí ìwà ó máa kú sínú omi. Ìmí ìwà tó bá ti rìn ní desert á kú tí ó bá ní strength mọ́. Ẹkọ́nọ́mì ìlú wa dẹ̀ ló fà á. Nísìnyí báyìí ní gbogbo àgbáyé wọn wá rí gáàdì Nàìjíríà as a tó bá rí wa máa ń yín mú sí wa ni. Wọ́n fẹ́ lè máa ṣe báyìí kan tó bá rí wa. Ó ní fídíò kan tí mo wò tí òyìnbó kan tí
ó dà pé ọkọ tó fẹ́ jọmọ Nàìjíríà ọkọ yẹn wá yọ 100 naira jáde ó wá fún ìyàwó ẹ̀ ó ní ó thank you kìdíkà ìyẹn ṣàbẹ̀ ìyẹn ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe ó fóun 100 naira gbogbo ọkàn ìyàwó ní pé 100 naira yẹn just like $100 ó bá ń dúpẹ́ kó wá bí ọkọ pé tó ń bá máa ṣẹ́wó èsì bí ó máa tó èlò ọkọ ní à pé kò wọ́n $1 gbé ìpókò $1 ó sáré skills owó ẹ̀ ó sáré sọ́ọ̀nù ni imagine Nigerian currency tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ju dọ́là lọ nígbà tí wọ́n tẹ̀ tí discover epo tó jẹ́ pé agriculture nìkan la fi ń gbé bọ́dì ẹ jẹ́ kó ní kálukú máa lọ tó bá ti jẹ́ pé bá ṣe máa kú lélẹ̀ ẹ jọ̀ọ́ kábẹ̀yìn torí Ọlọ́run ẹ jẹ́ kó ní kálukú máa lọ ẹ jẹ́ ká máa lọ ó dáa kí a pín ju kí a kú lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run we cannot continue to die ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run afọlọ́run bẹ̀yìn ẹ fi àwa náà ẹ jẹ́ káwa máa bá ti wà lọ ẹ jẹ́ kó ní kálukú lọ jórúkọ ìyá ẹ̀ tí ìlú bá dáa tí everything bá work kò sẹ́ni tó máa sọ pé òun lọ honestly speaking kò sẹ́ni tó máa sọ pé òun lọ ṣùgbọ́n nígbà tó bá ti di pé ó ń la oníkú lọ ká ní òní sọ pé òun lọ kẹjẹ ká dé òkè kẹjẹ ká dé polówó ọjà. Aula Peter T. Ẹ̀dùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ déètì ìyàwó ìgbẹ́dànù òògùn kan náà sì tún ní o. Ló ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Lá Aula Peter T. tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure. Bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ dààmú sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Lá Aula Peter T. nìkẹ́ ìgbèrúra o gbogbo èyí tẹ́ wà ní Manchester láti rí egbògi Lá Aula Peter T. rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nàìjíríà nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000 so ó jẹ́ bí ó ṣe jẹ́ ẹ kàn sí Aula Peter T fún ẹni tó bá ní stroke ẹni àìsàn téèyàn bá ní ẹ pè wọ́n ní solution fún yín trust me ẹni tí ó bá lè fọwọ́ ẹ̀ sọ̀yà mi ní gbé síta pé kẹ́yìn èèyàn patronize fẹ́yìn tí ẹ̀kọ́ sí comment section pé ẹ̀rí nọ́mbà yẹn kọ màá tún nọ́mbà yẹn kọ fún yín sí. The number is 080 33 19 43 55. The second number is 080 26 26 5000. Ojú àdúrà kò ní gbé ọ̀dàlẹ̀ àṣẹ love you all. Ẹ jọba wa.